pàkúté tí wọ́n dẹ fáparò àgìlìntì ló mú. Ẹ gbọ́, mo ní pàkúté tẹ́ ẹ dẹ fáparò àgìlìntì iná ló mú. Àdá bí ó bí o, àdá bí á béèrè. Òun tó bá sọ pé ó ṣe àdá bí ó bí wọn. Ẹ gbọ́, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ já dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ já dúpẹ́ lọ́wọ́ Elédùà, ẹ já dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣekùn tí wọn ò jẹ́ kí ọ̀tá ó yọ̀ wá lórí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àṣírí wọn tú, àṣírí ọgbọ́n báyìí làwọn àwọn ọ̀rẹ́ wa dá, àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá. Ẹ já kúkú là á mọ́lẹ̀, ẹ já là á bẹ̀ẹ́. Mo ń sọ̀rọ̀ nípa pàápàá jùlọ àwọn ọba wa. Ẹ wo bí àsìkò mò ń sọ o, àṣírí bẹ lórí ètò fídíò ẹ wà tẹ máa rò láìpẹ́. Ọmọ Yorùbá, imú níkà kò já gbóòórùn àṣebí. Inú yìí kẹ̀dẹ̀ rí ìlú kì í pọ̀. Ṣé lóòótọ́ ni pé imú níkà kò já gbóòórùn àṣebí? Bẹ́ẹ̀ ni, torí tí imú ọ̀bá níkà, gbogbo ìrìn àjò tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà rìn ní nǹkan bí oṣù mélòó sẹ́yìn sí gbogbo lọ́balọ́ba tó wà nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn Imperial majesty. Ṣé kò yẹ kó ti so èso? Èso dà, àṣàṣírí wà nílẹ̀. Àṣọtọ̀ ní nǹkan gẹ́gẹ́ bá a ṣe gbọ́ allegedly pẹ̀lú fídíò. Àṣọtọ̀ ní nǹkan tó wà nílẹ̀. Àṣọtọ̀ lètò tó wà nílẹ̀ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó baba dámì. Àṣé wọ́n fẹ́ fi orúkọ Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, wọ́n fẹ́ fi bà orúkọ Professor Banji Akíntóyè jẹ́ ni. Tí wọ́n bá fi máa sọ pé àṣé bẹ́ẹ̀ rí ẹni tó pè lọ́mọ ẹ̀ tó dúró tì í gírígírí, ó ti fi ṣètùtù. Wọ́n lè ló fi ṣèrà padà. Ẹ wá gbọ́ di ọ̀rọ̀, ẹ wá gbọ́ bó ṣe lọ. Ta lẹni tó tó bẹ́ẹ̀? Wọ́n ti tó àṣírí bó ṣe lọ. Wọn ò dákọ̀ ọba kankan o. Gbogbo èyí tẹ́ ẹ bá ti gbọ́ ń bẹ̀, ẹ má dákọ̀ ọba o. Ẹ sì rí ní ọba yín dárúkọ ọba kankan o. Àmọ́ gbogbo àwọn tó rìnrìn àjò yẹn pátá, àṣírí wọn ti tú, ọwọ́ ti tẹ̀ wọ́n, ó kún bí tí wọ́n fẹ́ gbé gbà. Àdá bí ó bí o, àdá bí ó béèrè. Òun tẹ́ bá sọ pé ó ṣe àdá bí á bí wọn. Adéyẹmọ àdá bí ó bí wọn o, àdá bí ó béèrè. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, Gani Adams láyé pariwo. Àṣé díẹ̀ ní ti Àlàbánú Ìbejì ti Gani Adams. Àṣé tó ẹ̀yin bàbá, ọwọ́ yín lọ́wọ́ àmì. Ọmọ Yorùbá, ẹ má jẹ́ gbà yín lásìkò. Ẹ jẹ́ gbé yín tààrà kúrò tí mò ń sọ bá nìyẹn yín dáadáa. Ẹ wá wo fídíò, ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo ló ṣe wáyé? Tó fi di pé wọ́n wá ẹ̀mí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà nítorí ẹ má pa ìran ẹ̀mí. Kí ni yóò wá ṣẹlẹ̀ báyìí? Kí nìdí tí Sunday fi wáyé? Òun rèé, ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé ẹ̀sùn níbẹ̀. Ìwọ tó bá nífẹ̀ẹ́ Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn ń pè ní Ìgbòho Òòṣà, pé fọ́nrán yìí dọ́dọ̀ ẹ̀. Tó o bá nífẹ̀ẹ́ má pín. Bẹ́ẹ̀ ni, ilẹ̀ o Sunday, mo mà kí ẹ. Ọmọ rí bí yán, ilẹ̀ orí farabalẹ̀ kó gbọ́ mi dáadáa o. Gbogbo nǹkan tó bá ní lọ́kàn láti ṣe lórí ìran Yorùbá, lórí the independence of the Yoruba people, lásìkò yìí ṣe ni kó lọ gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan. Bẹ́ẹ̀ni, nítorí kí òmìnira ìran Yorùbá èyí tó ń jà fún kó lè ṣojú ẹ. Wò mí, àwọn kan ń dáná fún ẹ lọ́wọ́lọ́wọ́.
àwọn wo làwọn tó ń dáná wọ̀nyí? Àwọn tí wọ́n ń ṣe first class ọba ní ilẹ̀ Yorùbá, àwọn ni wọ́n ń dáná fún ẹ lọ́wọ́lọ́wọ́ yìí. Gbé gbogbo plans tó bá ní gbé sẹ́gbẹ̀ẹ́ kan lásìkò yìí, kọ́ má bàa rán ẹ níṣẹ́ tó òfin ní padà dé mọ́. Ìyẹn àwọn first class ọba Yorùbá ni mò ń sọ o. Àwọn tí wọ́n fún ní title Imperial majesty wọ́n yẹn àwọn ni mò ń sọ̀rọ̀ nípa. Kọ́ má bàa rán ẹ níṣẹ́ tó òfin ní dé mọ́. Kọ́ má bàa rán ẹ níṣẹ́ tá òfin rí ẹ mọ́. Sunday, wò mí, àwọn tí mò ń sọ̀rọ̀ wọn yìí lásìkò yìí, wọn ò fẹ́ gbọ́ ohun tí wọ́n ń pè ní self determination. Ìyẹn lè kóòtù òjíire. Your primary mission nínú ayé lásìkò yìí, Sunday, òun ni láti kó àwọn ìran ẹ̀, àwọn ọmọ kóòtù òjíire, àwọn ọmọ Yorùbá, láti kó wọn lọ sínú òmìnira. That's the primary thing tó padà wá ṣe nínú ayé. Ìyẹn lásìkò yìí. Ìwọ náà mọ̀ pé òṣè bá tó ayé, torí kò kì í ṣọmọdé nú ẹ̀dá ìwọ. Bẹ́ẹ̀ ni, ohun tó dẹ̀ padà wá ṣe yóò dẹ̀ di ṣiṣẹ́. Àga ọba ló bá di fádíàràhùdì hanga ọ̀gá. Aroba dali abise dare for the honikada. What do I mean? Say o liria fadi ya o gidamba o di safado hiagado. Bẹ́ẹ̀ni, ìwọ òmìnira. Àwọn ọmọ kóòtù òjíire kò ní ṣẹ̀yìn ẹ̀. Bẹ́ẹ̀ni, lọ́lá gbogbo àwọn ẹ̀mí àìrí tí wọ́n ń jọba ní wákàtí nínú ayé. Lọ́lá ìṣẹ̀dá àtàwà, èmi ọba Ewúlọ́mí, èmi arúgbó ọkùnrin náà tí gbogbo òrìṣà ń pè bọ̀. Bẹ́ẹ̀ ni, Yorùbá ò ní gba òmìnira lẹ́yìn ẹ̀. Iṣẹ́ tó padà wá ṣe nìyẹn. Òmìnira ìran Yorùbá ìwọ la fi rán. Ṣùgbọ́n lásìkò yìí, lọ tọ́jú ara ẹ̀. Lọ tọ́jú ara yìí. This body, this container, this avatar, lọ tọ́jú ẹ̀ sí ibì kan, lọ preserve ẹ̀. Torí ara yìí náà ló máa nílò láti gbé àwọn ọmọ kóòtù òjíire wọnú òmìnira. Nítorí pé in the end, Oòduà nation, kò sígbà tí Mákù ò ní kú lọ́rọ̀ náà. Kò sígbà tí Yorùbá ò ní gba òmìnira. Ibi torílẹ̀-èdè yìí ń lọ náà nìyẹn. A ti gba ọmọ yìí ní àmọ̀ràn ní ìgbà kan rí. Ìyẹn the current ààrẹ orílẹ̀-èdè yìí, Ahmed Tinubu. Níbẹ̀ la sọ fún. Ìgbà kò sọ́nà Àbújá lórí ọ̀rọ̀ Nàìjíríà. Kò sẹ́ni tó lè tún Nàìjíríà ṣe. Ibẹ̀ la ti sọ ọ̀rọ̀ náà wípé Nàìjíríà ò lè dáa
bẹ́ẹ̀ ni nítorí pé ohunkóhun tá a bá pilẹ̀ lórí irọ́ kì yóò dúró. Orí irọ́ ni wọ́n ti pilẹ̀ orílẹ̀-èdè yìí. Ládẹ gba ọmọ náà ní àmọ̀ràn wípé the solution for the many problems of Nigeria is disintegration, or if you like, separation. Kò sọ́nà Àbújá, kò sẹ́ni lè tún Nàìjíríà ṣe. Orí ibú wọn fi pinlẹ̀ orílẹ̀-èdè yìí. Irọ́ ni wọ́n fi pinlẹ̀ rẹ̀. Kò sígbà tí Biafra ò ní lọ́nlọ́ ẹ̀. Kò sígbà tí Àrẹwà tí ò ní lọ́nlọ́ tiẹ̀ náà. Ìwọ wá ní ẹni tá a fi rán ilẹ̀ Kóòtù Òjìrè lọ fi ra ẹ pamọ́ lásìkò yìí. O nílò ara yìí láti jíṣẹ́ náà. Má jẹ́ kí wọ́n pa ara náà. Amọ̀pẹ́ mi ò lè kú. Wọn ò lè pa ẹ̀mí. Ṣùgbọ́n ara yìí o nílò rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Sunday. Ilẹ̀ o. The independence of the Yoruba people. Ìwọ la fi rán gbogbo nǹkan tó. Ẹ káàbọ̀ padà. Bàbá wa ewu lómi. Òun ló sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tákúrárápá bá sì ti sọ, ará òun ló sọ. Ọ̀rọ̀ tí àwọn bàbá yìí bá sọ, wọ́n kọjá pé ẹ lọ yiri ẹ̀ gbogbo mi. Bẹ́ẹ̀ bá bi Fálérì, Ifá ò ní kọ̀ǹfàmù ní apá àti wèrè. Bẹ́ẹ̀ bá gbé àpò á nílẹ̀, tẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ṣe máa ń fi tùdí àṣírí wò. Àpò á náà sọ pé bẹ́ẹ̀ lórí. Yóò tún sọ pé wà ní láì sọ̀rọ̀ ìtàlẹ̀. Súnmọ̀ bí láì lásìláwà àtàhàlà. Ẹ wo bí bẹ́ẹ̀ bá wá gbé Bíbélì kalẹ̀, tẹ́ wọ̀ láti Genesis wọ Revelation wọnú Sáàmù lọ sọ fún yín wípé kò ṣeé yí padà bó ṣe jẹ́ gan-an. Ẹ kí la wà mọ́? Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú, ẹ gbọ́, ó ṣe gàté, ó ṣe gàté, yóò fẹsẹ̀ méjèèjì ṣe gàtégàté. Tó bá jẹ́ irọ́ ni wọ́n bá pa, tó jẹ́ pé Ọlọ́run bàbá yìí ò rí, àwọn alálẹ̀ wọn ò rí, wọn ò mọ tó wà lọ́kàn wọn. Ẹ dákun láti déètì tá a ti bẹ̀rẹ̀ ìrìn àjò, tá a ti lọ sílé ọba, ṣàṣà lọ́ba tó kù tá a ti lọ́dọ̀ wọn. Àbá sì ti lọ́dọ̀ àwọn náà tí ọba sí pé fèrèfèrè tá a gbọ́ pétò ẹja ṣe ní sùúrù díẹ̀. Tí ọba rí bẹ́ẹ̀, bí bàbá yìí ṣe sọ, kí ló lè dìlé ìwà dàsìkò yìí? A rí nínú àwọn kábíyèsí wa tí wọ́n ti ara ta wọ́n lóòótọ́, tí wọ́n sì gbé wọ̀ bí ẹ̀wù, tí wọ́n sọ pé tó láàárín 24 hours sí 48 àwọn máa dé ọ̀dọ̀ Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n sì débẹ̀ tààrí. A nínú àwọn kábíyèsí tó sọ pé àwọn ò ní lọ bí kankan tà wọ́n, inú ilé àwọn làwọn ò ti pè ọmọ Àbíbàtú Mọ́gàjí, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Àmọ́ ṣé fọ́lọ́ ọ̀bù wà? Ìpè làwa rí, fídíò la rí, àmọ́ wọn bára wọn sọ, ìmájà àtẹ̀rà wọn. Bí wọ́n bá sì tẹ́ńdà nǹkan tí àwọn ń béèrè fún ọmọ Adéyẹmọ, ṣé wọ́n tẹ̀lé? Ṣéjọba ò fún wọn ní gbèdéke, ṣé ò fún wọn ní ìlànà wípé tó nǹkan báyìí ló yẹ kẹ́ ẹ ṣe, nǹkan báyìí lẹ máa ṣe? Kí ni dé tí wọ́n padà wá sọ fún bàbá àwọn Yorùbá? Tí kì bá ṣe pé lóòótọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ òdodo ọ̀rọ̀. Kí ni dé tí wọ́n padà? Èmi ò tí ì gbọ́, bóyá lẹ́yìn prógáàmù yìí, agbẹnusọ olóyè Sunday Adéyẹmọ Ògbóòṣà tí ń ṣe Kóìkì, bóyá wọ́n bá wa sọ̀rọ̀ rí pé tó àwọn bá ti wá sọ fún àwọn ìgbà tó máa jẹ́, àbí pé kò ṣeé ṣe. Ká lè bá a mọ̀. Mo ń sọ̀rọ̀ nítorí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́gbọ́ mi, orílẹ̀-èdè Yorùbá,
ní kíákíá. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ sọ wípé Yorùbá nation ariwo ẹ̀ ti die down kò die down, ó lè dákẹ́ lọ́dọ̀ àwọn kan, àwa kan kò dá ìlẹ́nu tiwa torí ohun táwa fẹ́ làwa ń béèrè, kò sì ṣẹ̀ṣẹ̀ ńbẹ̀. A lòdì síjọba Nàìjíríà bí wọ́n ṣe ń ṣe yìí, sàmọ́sángùdù wọn, àwa kí wọn pé wọ́n ń tíráyì. Bàbá kan bẹ lábúlé wa, bàbá yọ ọ̀kàwé, a máa fẹ́ sùn ìbò nígbà míì àwa ní ẹkú tíráàrí o, ẹkú tíráàrí o, àwa náà ń kí ìjọba Nàìjíríà pé ẹkú tíráàrí, ẹkú tíráàrí gidi ni, torí tẹ́ ẹ̀ bá tíráàrí kò lè rí bó ṣe rí yìí, ìtíráàrí yẹn ló débi tó rí yìí. Ìjọba Nàìjíríà tí ọmọ Yorùbá ṣàtàrí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹkú tíráàrí. Ẹ̀yin kábíyèsí, ọ̀rọ̀ mà ti yíwọ́ bọ̀. Èmi wò yí àná ẹ wà níbi tẹ́ ẹ ti lọ ṣe mítìnì, ìpàdé pàjáwìrì. Olóyè Ìbà Gàníyù Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹni àkọ́kọ́ tó yẹ tá àbárò lọ yẹ ká kọ́kọ́ pè nílẹ̀ Yorùbá nìyẹn láti kọ́ lọ sí i. Ṣẹ̀gbọ́n ohun tó sọ ní tiẹ̀. Ẹni tó tún wá wò pé òkè òun ò béèrè owó, òun ò béèrè kọ́bọ̀ lọ́wọ́ yín, ṣùgbọ́n nǹkan báyìí ni kẹ́ ẹ bóun ṣe. Tètè babaláwo bá dífá tó bá dé tutù lẹ máa gbé, sówó ẹ̀ ló fi rè tutù. Àbí tó bá ní ewé báyìí la máa já, ìsèlé báyìí la máa lò, sówó ọwọ́ babaláwo ní fi ra ìsèlé. Ṣùgbọ́n ó ní àtìsèlé o, àtètùtù, àtẹbọ, gbogbo ẹ̀ òun yá fi òun máa gbé. Níbo lẹ bọ́rọ̀ ẹ̀ dé? Tí kì bá ṣe pé lóòótọ́ lọ́rọ̀ tí wọ́n sọ. Tí kì bá ṣe pé lóòótọ́ làwọn kábíyèsí ilẹ̀ wa ni wọ́n ti ń pín ìtàn. Tí kì bá ṣe pé lóòótọ́ ni ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Kí ni dé láti gbà yẹn títí tàsìkò yìí ààrẹ jẹ ààrẹ nira, àgbọ̀n kankan. Kàkà bẹ́ẹ̀ ẹ̀ kábíyèsí ìgbó mi, èmi náà fún kábíyèsí, èmi náà àti ẹ̀dùn pẹ́ pé tiẹ̀ ti lọ lẹ̀. Àmọ́ ẹni bá tó ní ìgbà lọ yẹ ká nẹ̀hùn sí. Ẹ bá mọ bí wọ́n ṣe ń gbé wọn ní ìlú Ìsàyìn lókè òun. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ní ọ̀kan nínú àwọn notorious leaders tí wọ́n jí ni gbé ní north, ó ti kalẹ̀ sí Ṣakí ní bọ́dà wa tó wà níbẹ̀. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ pé ní ìwòye àná ogunlọ́gọ̀ wọn lọ wọlé sí ìlú Ìbàdàn. Bí wọ́n ṣe ń wọlé sí Ìbàdàn náà wọlé sí Èkó yẹn ọ̀tẹ̀ ló ń kà. Èkó ìjẹ́ àwọn Ìgbò ti ní no man's land. Àwọn ọmọ Èkó náà sì ti wù wá pé no man's land ni. Ṣé bá àwọn ọlọ́ta rẹ̀ fún un? Ààfin Sẹ́ríkì tó wà lÉkòó, ọ̀dà àgbà àti iléepo ọ̀fìn kò lọ, ẹ lọ wádìí ẹ̀ wò. Bẹ́ẹ̀ ni ààfin Èsè Ìdìgbò tó wà lÉkòó, ọ̀fẹ́ dà ju ti iléepo ọ̀fìn kò lọ, sọ yóò rí bẹ́ẹ̀. Ìgbà tí ò sílẹ̀ fáwọn tí wọ́n fẹ́ fà àti ta gbogbo ẹ̀ tán. Àwọn ẹ̀sìn dọ́gbọ́n rà, ẹ mọ̀ kójú ọ̀la wọn ni wọ́n build. Bọ́ bá ṣe nǹkan fún mọ́là nísìnyí àbí Fúlàní láàrin Èkó, bọ́ bá gbé lọ station kó tó ṣẹ́jú pẹ́rẹ́ representative fún Sẹ́ríkì wọn ti dé lẹ́yìn àǹgù lÉkòó. Bẹ́ẹ̀ lọmọ Ìgbò àti Ìgbò tí ọba máa ń ṣẹgbẹ́ Èsè Ìdìgbò. Kó tó ṣẹ́jú pẹ́rẹ́ àwọn representative Èsè Ìdìgbò wọ́n ti dé police station, ọba jẹ́ police station lẹ́gbẹ̀ẹ́ lọ. Àwa ń sọ pé ọmọ onílùú ẹ̀yìn lọ sẹ́yìn òdì, ẹ̀yìn wà ń ṣe àwa ń dádì ẹ̀, àwa ń bàbá ẹ̀, ó ti dọ̀bálẹ̀. Wọ́n ti tó àṣírí ní nǹkan ojú.
ẹni tó sọ ọ́ lẹ́gbọ́ yìí tí ọ̀bá rí bẹ́ẹ̀ ẹ bóde ẹ wá dìbọn kẹ ẹ̀yin kábíyèsí bàbá kájọ pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹsì ọba gbogbo ló jẹ kó pẹ́ gbàrà lọ́wọ́ rẹ̀ kò sẹ́ni tó máa kẹ́jú lọ láàrin yín àtọmọdé o àti àgbàlagbà ní ẹ̀yin tẹ́ ẹ fi kékeré joyè ẹ fàgbólógbò ayé ẹ fi lò ó àmọ́ ibi tá à ń bá lọ yìí bí ìyá bá ń di orílẹ̀-èdè Yorùbá ọba ọ̀dájọ́ ilẹ̀ ó béèrè lọ́wọ́ yín ìjẹ́ tó bá jẹ́ pé ẹ̀ lérò tó lòdì sórí Sunday Adéyẹmọ kí ni dé tó rò tí ìlú dùn ọmọ wa ló wà bẹ́ẹ̀ Sunday ọ̀pá yìí ẹ̀ tún gbọ́ nǹkan tó ọmọ Ìgbò kan sọ nínú àwọn sẹ́nitọ̀ ó ní ẹ̀kọ́ máa fi Sunday wí Nnamdi Kanu àwọn Haúsá sọ pé ní Sunday ọ̀pá wọn jù kò bá wọn pààyàn kò pàṣẹ kẹ́nìkẹ́ lọ pààyàn kí lẹ́yìn ò lè sọ̀rọ̀ sí ẹ sáàmù àwọn ẹ̀yin Imperial majesty ẹ mọ àwọn tẹ fọwọ́ sí tẹ fàwọ́ wọn sókè fún senators ẹ mọ àwọn tẹ filẹ̀ fún rẹ̀kù ẹ mọ àwọn tẹ fi sílẹ̀ ní House of Assembly ẹ mọ àwọn tẹ sọ pé òun ni gómìnà kádìbò fún ẹ ṣe bá wọn ṣèpàdé lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ freedom for Sunday Adéyẹmọ Ìgbòho ṣá bàbá yìí sọ òdodo ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gbà ẹ gbà ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gbà ṣé ìnáwó ẹgbà náà ẹ bá mi tẹ́ ẹ̀ pé ètò yìí á tún máa pàdé ẹ ṣé mo nípa gbogbo ẹ̀ tẹ́ ẹ bá wa tẹ́ ẹ̀ ń fọ́lò mi mo mọ̀ ọ́ ṣe mi ò mọ̀ ọ́ ṣe tẹ́ ẹ bá mi ṣe ọlọ́run ọ̀ṣọ́dún fún yín ẹgbàá lọ́wọ́ ọ̀nà yóò dára fún yín orílẹ̀-èdè Yorùbá àjọ máa gbà àjọ máa wà bẹ́ẹ̀ ni Sunday ni wọ́n yan olúwa yàn ọmọ Adéyẹmọ sẹ́lẹ̀ títí gbà ní ìta tó padà ó dàbọ̀.